Ọlọpaa ti mú nọ́ọ̀sì tó gún Mohbad lábẹ́rẹ́ kó tó kú. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa ní Ìyábọ̀ Òjó ti fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fọwọ́ ṣìnkún òfin mú nọ́ọ̀sì tó gún olóògbé Ìléríolúwa Ọládìméjì Alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad lábẹ́rẹ́ gbẹ̀yìn kó tó kú lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan èyí tí gbajúmọ̀ òṣèrébìnrin náà gbé síta lórí ẹ̀rọ ayélujára rẹ̀ kan ló ti ṣàlàyé pé òun àtàwọn kan ti lọ sí olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá Èkó láti ṣàbẹ̀wò sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Owóhùnwá táwọn sì bá a sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí ikú olóògbé náà. Ó ní, mo ti lọ kí ọ̀gá ọlọ́pàá nílùú Èkó, èmi nìkan kọ́ ni mo lọ o. Kókó ohun tó gbé mi dé ọ́fíìsì rẹ̀ ni láti mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé báyìí lórí ọ̀rọ̀ ikú olóògbé Mohbad. A sọ̀rọ̀ fún ọ̀pọ̀ wákàtí. Kọmíṣánná ọlọ́pàá ọ̀hún sì fi dá mi lójú pé iṣẹ́ ń lọ lọ́wọ́ lábẹ́nú báyìí. Wọ́n ní kí ọ̀sẹ̀ yìí tó parí làwọn máa hú òkú Mohbad níbi tí wọ́n sin sí láti ṣàyẹ̀wò sí i lára kí wọ́n sì ṣèwádìí ohun tó pa á ní pàtó. Bákan náà ni wọ́n ti fọwọ́ òfin mú àwọn kọ̀ọ̀kan tí wọ́n gbàgbọ́ pé wọ́n mọ̀ nípa ikú rẹ̀ báyìí. Lára àwọn tó ti wà láhàámọ́ àwọn ọlọ́pàá ni obìnrin nọ́ọ̀sì kan tí wọ́n lò fún Mohbad lábẹ́rẹ́ gbẹ̀yìn kó tó kú. Yàtọ̀ sí èyí, wọ́n tún ti fọwọ́ òfin mú àwọn kọ̀ọ̀kan náà lórí ikú olóògbé náà tí wọ́n sì tún ti sọ pé káwọn kan jọ̀wọ́ ara wọn sílẹ̀, àìjẹ́ bẹ́ẹ̀ àwọn máa kéde wọn gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn táwọn ọlọ́pàá ń wá láàrin ìlú, gẹ́gẹ́ bí Ìyábọ̀ Òjó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.